at least tí a bá ṣera wa ó yẹ ká lè pera wa pé ọ̀rẹ́ ó ṣe nǹkan báyìí fún mi ó kù díẹ̀ káàtó ó dùn mí o. Tokunbo Marvins ọ̀rẹ́ mi tímọ́tímọ́ 1993 láti jọ ń bára wa bọ̀. The same Tokunbo Marvins. bẹ́ẹ̀ ni lẹ́nujọ́ mẹ́ta yìí mo ṣe nǹkan kan fún òun náà ṣẹ̀ mí. Kí ló ń ṣe fún yín? ok mo wà lórí sẹ́ẹ̀tẹ̀ a ti yanjú ẹ o ọ̀rẹ́ mi ní àdẹ lè jà mí ìfẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣe fún mi èmi ò ní bínú sí i pé ká lè bá a fi kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. now mo wà lórí sẹ́ẹ̀tẹ̀ lóòótọ́ kò polite kí n lọ máa disturb ọ̀rẹ́ mi pé ó yá fún mi lówó oúnjẹ gẹ́gẹ́ bá a ṣe close so mo rò pé change pọ̀ lọ́wọ́ mi díẹ̀ ní day 3 mo wá pe ọ̀rẹ́ mi ebi ń pa mí ó ṣe gbà náà jẹ mọ́ mi lọ́wọ́ nìyẹn pé ṣé wọ́n ló yẹ kó máa disturb òun bóyá but nǹkan tó wá ṣe tó fi dùn èmi ni pé ó wá rán ọmọọṣẹ́ ẹ̀ sí mi pé kó lọ sọ fún mi pé kí n kúrò ní location mo ti ṣetán pẹ̀lú òun. Ẹ wà lórí set wọn. bẹ́ẹ̀ ni pàtó di day 3 ẹ lọ bá wọn fún ọ̀rẹ́ ẹ fẹ́ disturb wọn ẹ fẹ́ stress wọn. bẹ́ẹ̀ ni pé owó oúnjẹ alpha wọn dẹ̀ bínú. ó dẹ̀ bínú ṣe rí yín tó bí òun nù yẹn tó bá ṣe pé mi ni ó lè má bí mi nú nígbà tó dijọ́ kejì èmi ni mo pè ọ̀rẹ́ ṣé nǹkan tí mo ṣe fún ẹ lánàá ó dùn ẹ àbí má bínú Ọlọ́run mo fi bẹ̀ kó ń ṣe àwa tá a ti ń bára wa bọ̀ tipẹ́tipẹ́ nìkan wá gbọ́ pé wọn ò bára wọn sọ̀rọ̀ mọ́ wọn ń jà kí ló fẹ́ fàjà wa lẹ́nu ọjọ́ mẹ́ta yóò tún ṣe ànọ́dà iṣẹ́ mo tún wà lórí sẹ́ẹ̀tẹ̀ ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin òun àti àǹtí Tóyìn Àbẹ̀ní Agbọ́n wọ́n pẹ́ dé location ọ̀rẹ́ mi ti ń bínú before kan tó dé nígbà tán dé èmi ṣá challenge àǹtí pé kò yẹ kẹ́ ṣe báyìí ọ̀rọ̀ yẹn wá bí ọ̀rẹ́ mi nú pé bí mo ṣe sọ̀rọ̀ yẹn wọ́n lè fẹ́ mú òun sínú pé bó ṣe sọ yìí inú mi dùn bó ṣe sọ ọ̀rẹ́ má bínú ṣe rí pé understanding la fi ń bára wa lò a dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wa kí ló ṣe tí irú àwọn méjèèjì ẹ̀mí mọ̀ nǹkan tó wà láàrin wọn tí wọn ò lè pera wọn pé Austin ó ṣe nǹkan báyìí báyìí ó dùn mí o kò yẹ kó ṣe bẹ́ẹ̀ o kán dẹ̀ yanjú ẹ̀ bóyá ìtẹ̀lẹ̀ náà bóyá Austin dẹ̀ ló ṣe ìtẹ̀lẹ̀ ni àbí tẹ̀lẹ̀ kán ṣáà yanjú ẹ̀ láàrin ara wọn tá a fi wá ń gbọ́ lórí social media yìí pé ṣe rí mo tuntun sọ lẹ́ẹ̀kan sí ní industry yìí èmi máa ń sọ nǹkan kan tipẹ́tipẹ́ dẹ̀ ni mo ti máa ń lo mi anybody yòówù mi lè bá yan yòdì. Yeah, I'm using this medium once again láti sọ fún gbogbo ẹ̀yin stakeholders ní movie industry àti production managers àtẹ̀yin directors àtẹ̀yin producers àtẹ̀yin script writers àtẹ̀yin ẹ jọ̀ọ́ Kabest is back very very fit. Tẹ́ bá fẹ́ ṣe film ẹ máa níran wọn nínú casting yín ìyẹn ni mo ní kí n fi opportunity yìí sọ.